أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه أما بعد أدعوك فون ولون أسيطور إكياتي فون النبي محمد صلى الله عليه وسلم mo kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà ní kíkí ìsìláàmù yìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìkan lára àwọn àfáà wa nínú ẹ̀sìn al-imam ahmad bin hanbali radiyallahu ta'ala anhu ó sọ báyìí wípé iza sakatta anta wa sakattu ana famata ya'rifu al-jahilu as-sahiha min as-saqim. Ó nígbà tí ìwọ bá dákẹ́ èmi náà dákẹ́ lórí òótọ́. Ó nígbà wo wá ní aláìmọ̀kan ni ó tó mọ ẹni tí ń ṣàìsàn àtẹni tó lálàáfíà. Ìgbà wo ni aláìmọ̀kan ó tó mọ èyí tó ń ṣàìsàn nínú òfin àti tí ó lálàáfíà nínú òfin. Eléyìí náà ni ó mú mi sọ̀rọ̀ ní lórí fídíò kan tí mo gbọ́ tí ọkùnrin kan tí ó ń sọ̀rọ̀ níbẹ̀ nípa àwọn tí wọ́n ń ṣoògùn. Wọ́n wá ń sọ níbẹ̀ yìí pé wọ́n ní kóun má ṣépè fún àwọn àfáà tí wọ́n bá ń ṣoògùn mọ́. Òun wọ́n má ṣépè fún wọn lọ forever ni torí Al-Qur'ani náà ṣépè fún wọn. Wọ́n wá ka àyà yìí pé wala yuflihu sahir aisu ata. Ìtumọ̀ àyà yìí ni wípé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń pidán kò ní jèrè láyé àtàkìyàmọ̀. Ìtumọ̀ àyà yìí nìyẹn. Ó wá ka àyà yìí pé Ọlọ́run ṣépè fún gbogbo àwọn tó bá ń ṣoògùn. Ọlọ́run ṣépè fún wọn gan. Wọ́n á rí i pé àìgbọ́ ẹ̀sìn yé àti àìnímọ̀. Ẹ̀sìn ni bí ẹ bá fẹ́ pèpè sójú ọ̀nà ẹ̀sìn ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ nímọ̀ náà. Kò nímọ̀ kò mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin idán àti ògùn. Bẹ́ẹ̀ sì ni ìyàtọ̀ ń bẹ láàrin idán àti ògùn. Tí a bá ń sọ̀rọ̀ nípa idán, idán ni nǹkan kan tí a máa ṣe láti lè fi sọ ohun tí ò rí ká fi sọ di tó rí lójú àwọn èèyàn. For example nísìn handkerchief mú dání báyìí nísìn. Tá bá fẹ́ pidán, màá ju handkerchief sókè báyìí àbí kí n rí nǹkan kan sí báyìí. Láàrin ká dijú káyà, màá kàn pa ọwọ́ dé àbí kí n má pa ọwọ́ dé. Tí bá kàn máa fi handkerchief yẹn báyìí, ẹ kàn rí owó lọ́wọ́ mi. Ní tí mo ṣe yẹn ni wọ́n ń pè ní idán. Àpèjúwe rẹ̀ ni kí n tún mú fìlà, kí n fọwọ́ gba àbí mo daṣọ bu fìlà àbí mo da kíní kan bu fìlà àbí mo wí kíní kan sí fìlà kí fìlà wa paradà kó wá di nǹkan míì lójú ẹ̀yin. Bẹ́ẹ̀ sì ni lójú tèmi fìlà náà sì ni. Ìyẹn ni wọ́n ń pè ní ìṣíjú. Ìṣújú ká dá nǹkan orú márùn èèyàn lójú kí wọ́n mọ̀ bó ni fìlà ṣe padà wá di abọ́. Ní tí wọ́n ń pè ní idán nìyẹn. Kó wá lè bá yé wa áyà tí ẹni yìí kà náà làákà. Torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó yẹ pé Ọlọ́run gan ò sọ gan a ti ń wí sí Ọlọ́run lẹ́nu pé Ọlọ́run sọ pé kò ní dá gbogbo àwọn tó bá ti ń ṣoògùn. Ẹni tó bá ní àìsàn àtọ̀sí nísìnyí tó bá ṣoògùn fún nísìnyí yóò mọ̀ banújẹ́ pé wọ́n ti ní kò ní dá gbogbo ẹni tó bá ti ń ṣoògùn. Bẹ́ẹ̀ sì ni kò ní bìkítà láti tọ́jú ara láti ṣoògùn láti fi tọ́jú ara rẹ̀. Àmọ́ idán òun ni Al-Qur'an àti Sunnah ló ṣépè fún. Kó lè bá wáyé wa Suratu Taha yìí ká lọ síbẹ̀ ká wá gbé ọ̀rọ̀ yẹn látòkè. Ọ̀rọ̀ tí Ọlọ́run bá ń bá bọ̀ kó tó sọ̀rọ̀ débi pé kò ní dá fẹ́ni tó bá ń pidán. Ọ̀rọ̀ tí Ọlọ́run bá ń bá bọ̀ náà ni pé ba'da al-isti'adha wal basmala qalu ya Musa imma an tulqiya wa imma an nakuna awwala man alqa. Àwọn olùṣẹbọ tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ Fíráúnà tí Ànábì Musa fẹ́ pè sínú Islam wọ́n wá dé pẹ̀lú idán wọn pẹ̀lú ọ̀pá idán wọn. Wọ́n wá sọ fún Musa pé Musa ṣé ìwọ ló kọ́kọ́ sọ ọ̀pá lẹ̀ ni àbáwá ni ká kọ́kọ́ sọ ọ̀pá lẹ̀. Qala ni Ànábì Musa wá sọ báyìí fún pé bal alqu ẹ̀yin ni ẹ kọ́kọ́ sọ ọ̀pá yín lẹ̀ fa idha hibaluhum wa isiyuhum yukhayyal ilayhi min sihrihim ló bá sọ ọ̀pá wọn lẹ̀. Ní ọ̀pá yìí bá ń tàn èèyàn sójú Ànábì Musa. Ànábì Musa ò mọ tó ń rí mọ́. Ní ọ̀pá yìí wá jọ kinní kan tí ń rìn lójú Ànábì Musa. Annaha tẹ́síà ó bá jọ tí ń rìn lójú Ànábì Musa. Bẹ́ẹ̀ sì ni ọ̀pá yẹn ò kú lójú kan o. Ọ̀pá yẹn wá di ejò lójú Ànábì Musa. Bẹ́ẹ̀ sì ni ọ̀pá yẹn ò tí di ejò bọ̀ idán ni. Kì í ṣe ejò but ó jọ ejò ó wá jọ ejò tí ń rìn. Ní egbọ́ bẹ̀rẹ̀ sí ń ba Musa fa awjasa fi nafsihi khifatan Musa. Lẹ́gbọ́ bẹ̀rẹ̀ sí ń ba Musa pé ejò tẹ́ ń bá sọ ọ̀pá tèmi lẹ̀ kí ló wá dì nígbà tí ọ̀pá mi lè bá di ejò. Lẹ́yìn náà lọ́wọ́ kúlì náà Ọlọ́run bá sọ báyìí pé la takaf ìwọ Musa mọ́ bẹ̀rù innaka antal a'la ìwọ ló borí àwọn ẹni yìí. Idán lásán làwọn eléyìí ń pàfọ́ọ̀mù àwọn eléyìí ò ní nǹkankan. Wa alqi ma fi yaminika ní tó wà lọ́wọ́ wọ Musa náà tí ń ṣe ọ̀pá rẹ̀ ìwọ náà jùlẹ̀. Tẹ́lifọ̀fù mọ̀ sọ́nà o ejò tiẹ̀ yóò gbé gbogbo ejò tí wọ́n mì yóò gbé nìyẹn. Innama sọ́nà o kaydu sahir ní tí wọ́n ṣe ejò kọ́ ló wà nílẹ̀ ìwọ Musa
idán ni idán ète àwọn onídán ni ó jọ ejò ni kì í ṣe ejò Al-Qur'an ni yukayan ó jọ kì í ṣe pé ejò ni Ọlọ́run wá ní wala yuflihu sahir àìsọ àtà Ọlọ́run wá ní kò ní dáa fún gbogbo àwọn tí wọ́n bá ń pidán tí ń túmọ̀ wípé ááyà yìí ń fẹsẹ̀ múlẹ̀ fún wa wípé in tí à ń pè ní idán òun ni nǹkan tí ò rí táwa fẹ́ kó jọ tó rí lójú àwọn èèyàn tí ń túmọ̀ wípé idán kì í ṣe ògùn yàtọ̀ sí idán. Bákan náà nínú súrátù Ṣu'ara nígbà tí Ọlọ́run bá ń bá Ànábì wa Muhammad sọ̀rọ̀ Ọlọ́run wá ní qalu innama anta minal musaharin àwọn kèfèrí wọ́n sọ lẹ́nu Ọlọ́run ní pé ìwà Ànábì idán ló ń dààmú wa Ànábì idán ní ojú gbádùn níta tún pè ní idán òun ni anything tí wọ́n bá lè ṣàṣìyàn téèyàn ò ní fi mọ tí ń ṣe mọ́ òun ni wọ́n ń pè ní idán bóyá wọ́n ń so kíní kan pọ̀ nínú yàrá wọn bí wọ́n ṣe wá ń so kíní yẹn pọ̀ nínú yàrá yẹn ó wá affect ẹni tó wà nílé irú nǹkan tí wọ́n ṣe yẹn ni wọ́n ń pè ní idán ó yàtọ̀ sí oògùn tí wọ́n ẹni sọ pé wọ́n pọṣẹ pọ̀ wọ́n ṣe kíní kan ọṣẹ wọ́n pọṣẹ pọ̀ ń ṣe idán wọ́n pọṣẹ pọ̀ kì í ṣe idán in tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam in tí ó fi ń ṣe ìwòsàn ara rẹ̀ láyé Ànábì òun ni Al-Qur'an wal awrad àtàwọn gbólóhùn tó jẹ́ gbólóhùn tí Ọlọ́run bá gan fún aláàrẹ̀ èèyàn dá fún pé a mọ́ wí gbólóhùn báyìí àtàwọn gbólóhùn Al-Qur'an lẹ́yìn náà Ànábì tún máa ń tọ́jú ara rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n fi ń tọ́jú ara wọn nílùú Mọ́kà ńgbà náà ló fi jẹ́ pé Sayyidatuna Aisha radiyallahu ta'ala anha ó kọ̀nfàmù fún wa pé àwọn dókítà máa ń wá tọ́jú Ànábì wọ́n máa wá describe ògùn fún Ànábì pé Ànábì ògùn báyìí ẹ mọ̀ lò Ànábì ó sì lò ìwé ewé tá Ànábì bá wá ń lò yẹn tó bá yẹ pé ewé yẹn lẹ́yìn takú lé pé a gbọ́dọ̀ lò tí ò bá sí ewé yẹn mọ́ ń kọ́ torí pé kí ni láyé Ànábì àwọn ewé kan wà tó wọ́n exist tó yẹ pé láyé nìsín àwọn ewé yẹn ò exist mọ́ kí wọ́n lọ ṣèwádìí lórí ẹ̀ dáadáa àwọn ewé yẹn wà tó yẹ pé wọ́n exist nígbà ìbọ̀ kò exist mọ́ bákan náà àwọn oúnjẹ kan wà láyé Ànábì tó wọ́n exist kò exist mọ́ nísìn tí a bá ń dáwọ́kọ àwọn oúnjẹ kan fún àwa ọmọ òde òsín nísìn àmọ́ pé oúnjẹ wo ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé àwọn oúnjẹ yẹn wà nígbà kan kò dẹ̀ sí mọ́ nísìn tí wọ́n bá wá ń fi oúnjẹ yẹn ṣe ìwòsàn nígbà yẹn lọ́hùn tó fi ń tọ́jú kinní kan lára bóyá oúnjẹ kan wà nísìn téèyàn bá ti jẹ oúnjẹ yẹn tó wá lábí oyin sí bóyá oúnjẹ yẹn ń tọ́jú stroke wá rí oúnjẹ yẹn mọ́ nísìn a dẹ̀ fẹ́ tọ́jú stroke ṣáà gbọ́dọ̀ wá dúró pé tàbá ti lè rí oúnjẹ yẹn o tí Ànábì fọwọ́ sí yẹn o táwọn sábẹ́ fọwọ́ sí yẹn o a gbọ́dọ̀ lo ẹni oògùn míì tí wọ́n bá create níwọ̀n ìgbà tí oògùn yẹn ò bá ti tako Islam tí ó dẹ̀ tako Al-Qur'an tí ó dẹ̀ tako hadith tí ò bá ti sí haram ń bẹ̀ a gbọ́dọ̀ tako ẹni tó yẹ kó tako oògùn tí ò yẹ kó tiẹ̀ gba oògùn lọ́wọ́ àwọn dókítà ara Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí mẹ́rin dẹ̀gẹ́ Ànábì dẹ̀ lò kódà a gbọ́ pé ọba Yaman nígbà tí ó fẹ́ fún Ànábì ní ẹ̀bùn ọba Misra nígbà tó fẹ́ fún Ànábì lẹ́bùn ó sẹ́ndì obìnrin méjì sí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tún wáá fi oyin ránṣẹ́ sí Ànábì lánìyàn yìí pé òun sẹ́ndì oògùn sí Ànábì lẹ́yìn náà ó tún wáá fi dókítà ránṣẹ́ sí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa mú kan lára àwọn obìnrin yẹn Ànábì fẹ́ obìnrin yẹn òun ló bí Ibrahim ọmọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam obìnrin ẹlẹ́ẹ̀kejì tó fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì fún Hassan bin Sabit tó jẹ́ akọrin yẹn pé ìwọ gbà Ànábì wa gba oyin yẹn ó lo yẹn dókítà yẹn náà wà lọ́dọ̀ Ànábì fún ọjọ́ díẹ̀ tó ń tọ́jú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó wá di pé dókítà yẹn wá padà sí ìlú Misra padà sọ́dọ̀ ọba yẹn tó wá sọ fún ọba yẹn pé ẹni tẹ́ ẹ rán mi lọ sọ́dọ̀ yìí gan òun gangan fún ààrẹ ti máa rẹ̀ tọ́jú síwájú kémi gan tó dé ọ̀dọ̀ rẹ̀ tí wà Ànábì tó bá lè gba dókítà láàyè pé mọ̀ tọ́jú mi ẹ sọ fún mi ṣé a gbọ́dọ̀ wá dúró pé gbogbo tí dókítà yẹn lò láyé ìjọ yẹn o lánà gbọ́dọ̀ lò nísìn kò sí àyà tó sọ wípé ẹni tó bá ti ń ṣe oògùn kò ní dáa fún point of correction mi ò mọ ìṣòro tí àwa mùsùlùmí tá a ní kò tí ì yé mi torí pé kí níjọ́ tí íńtánẹ́ẹ̀tì dé kò pẹ́ díẹ̀ nígbà tí íńtánẹ́ẹ̀tì dé làwọn kiriyó làwọn náà dá ara wọn sórí íńtánẹ́ẹ̀tì látara íńtánẹ́ẹ̀tì wọ́n bẹ̀rẹ̀ sí ń polówó ẹ̀sìn wọn wọ́n ń polówó ṣọ́ọ̀ṣì wọn ń polówó Jésù wọn láàrin kádùjúkáyà wọ́n bẹ̀rẹ̀ sí ń gain fans wọ́n bẹ̀rẹ̀ sí ń gain followers wọ́n bẹ̀rẹ̀ sí ń gain àwọn ọmọ ọjọ́ tó pọ̀ àwọn ìgbà táwa mùsùlùmí ta ṣí ojú wa sí ta da ojú wa sí íńtánẹ́ẹ̀tì bó làwa ṣe ń lò àwa wá ń fi íńtánẹ́ẹ̀tì a fi ń polówó àbòsí a fi ń polówó àlébù ara wa tí àwọn ọ̀tá wa gan ò mọ̀ a fi ń polówó bí tá a kù sí gan tí ọ̀tá wa gan ò mọ̀ etí iṣẹ́ àní lẹ́kṣọ̀ ta lè ṣe tó lè tún ayé ṣe mọ́ ni tó bá yẹ kí ogun dàbí òdá ó dá ṣe ìwọ ló dájọ́ ni ogun dàbí òdá Ànábì ti sọ pé ó dá èyí tá Ànábì ní kò dá ń bẹ̀ èyí tó bá ti ní haram nínú
nígbà tí wọ́n bá tó kó dáa kò ń ṣoògùn tó máa lò tó máa jó ewé kan kò sí àìsàn kan tí Ọlọ́run ọba ò gbé oògùn ẹ̀ kalẹ̀ téèyàn bá kú ní làákàyè àìsàn ni tí wọ́n bá mú ewé báyìí ẹ so pọ̀ mọ́ ewé báyìí ẹ so pọ̀ mọ́ báyìí tó bá wá lò tó bá ní ìsọ̀yè ìyẹn ò tí ì sọ wá di ọmọ náà ìyẹn ò dẹ̀ tí ì sọ wá di kèfèrí bí ebi bá ń pààyàn oògùn ebi òun ni kéèyàn lọ jẹun bí òǹgbẹ bá ń gbẹ̀yàn oògùn òǹgbẹ òun ni kéèyàn mu omi bákan náà ẹlòmíì lè ní pọ́blẹ́mù àìmọ́ lè ṣe déédéé pẹ̀lú ìyàwó rẹ̀ tí wọ́n bá wá mú ewé kan pọ̀ mọ́ ewé kan pọ̀ mọ́ fún tó bá lò tó bá lè ṣe déédéé dákun ṣé ó ti wá sọ ẹnìyẹn di kèfèrí ni ṣé ó ti sọ di òpìdán ni ẹ jẹ́ n tuntun ṣàlàyé fún wa ẹni tí à ń pè lópìdán gẹ́gẹ́ bí Kùránì ṣe ṣàlàyé ẹ̀ òun ni ẹni tí ó fẹ́ mú nǹkan tí ò rí ló fẹ́ sọ di nítorí ó fẹ́ ṣe magic dẹ́ yàtọ̀ sí medicine ẹ má dàpọ̀ o magic yàtọ̀ sí medicine ẹlẹ́ẹ̀kejì ẹni tá à ń pè lópìdán òun lẹni tí ó fẹ́ ṣe nǹkan tí ò dá sí ọmọlàkejì ẹ̀ bóyá ń wí gbólóhùn kan sínú kókó irú yìí tí wọ́n ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń wí orúkọ ànábì sínú kókó ìyẹn ni wọ́n ń pè ní idán àmọ́ fi ọṣẹ kan wẹ̀ bóyá fún àìsàn kan tí ń bẹ jà lára kó lè bá fi ọ́ lẹ̀ ìyẹn ò ń ṣe idán o ìyẹn ò ń ṣe idán ànábì sì ní tàdáwà o ẹ̀yin ẹrú sí Ọlọ́run tàdáwà o yá ibadallah ẹ ṣe oògùn fa inna Allaha lam yada' da'an illa wada'a lahu dawa'an Ọlọ́run ò gbé àìsàn kankan lẹ̀ àfi kó gbé oògùn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ nígbà tí ànábì wa sọ̀rọ̀ yìí tó pẹ́ díẹ̀ ànábì tó wá tún ọ̀rọ̀ yìí sọ ní ẹ̀gbẹ́ Abu Darda wípé wala tatadawaw bil haram àmọ́ o ẹ má fi nǹkan ìwọ̀ ẹ má fi ṣògùn nígbà tá àdìsí kọ́kọ́ wá ànábì ò dé ó kàn sọ pé ẹ ṣògùn nítorí báwo yín ní kẹ́ fi ṣògùn nígbà tá àdìsí yóò wà lẹ́lẹ́kejì ànábì wá dé pé pẹ̀lú májẹ̀mú yìí pé ẹ má fi nǹkan tí Ọlọ́run ò lọ́wọ́ sí ẹ má fi ṣe ògùn yàtọ̀ sí pé à ń fi ṣògùn náà ẹni tí tọ́lọ́run bá ti lọ́wọ́ sí kò yẹ kí mùsùlùmí súnmọ́ kò dìbò àtàwọn ẹ̀ṣẹ̀ dáwọ́pọ̀ ẹ̀ lórí ògùn ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ ká bá wọn ọ̀tá ẹ̀sìn jà wọ́n àìtá ń ṣègbàdé pé à ń ṣègbàdé bí àmọ́ pé Islam lọ́ta wọ́n àìtá ń ṣègbàdé bí àmọ́ pé Islam nídìí ẹ̀pù wa ilé ìta ń ṣe yìí ògùn da àbí ògùn da part 1 part 2 part 7 ṣé ìyẹn wá ní kẹ́ni tó ṣògùn kó fògùn lẹ̀ èyí tá a bá wọn wí bẹ́ẹ̀ ni wípé àníṣe ẹnikẹ́ni tó bá ti lè ń fi nǹkan ìwọ̀ ṣe ògùn gbogbo wa ni kájọ pawọ́pọ̀ kájọ bá wọn wí àmọ́ ogun ọ̀sẹ̀ kan pọ̀ ẹ sọ ayé Al-Qur'an ẹ mọ́lẹ̀ ń challenge wa ẹ sọ ayé Al-Qur'an ẹ dẹ̀ sọ àdìs tó dáwọ́kọ ọṣẹ wípé tí a bá ti fi ọṣẹ tó bá lè ti fi wẹ̀ bóyá ó lo ọṣẹ ó fi ṣe ògùn kan bóyá ogun orí fífọ́ ni o bóyá ogun àtọ̀sí ni o bóyá ogun pé ẹni ẹni èélá ni o wọ́n wá ní kó fọṣẹ kan wẹ̀ ẹ sọ ayé Al-Qur'an àtàdìs tó sọ pé ìwọ ẹni bẹ́ẹ̀ ò ti di kèfèrí tẹ́ bá ti lè mú àwọn àgbàgbé ẹ̀ kò sí ní tó ń jẹ́ ọṣẹ gẹ́gẹ́ ní kẹ́dá òkọ́ o tẹ́ bá ti lè mú àwọn àgbàgbé kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ torí délé ẹ mọ́ dàpọ̀ Al-Qur'ani ò ṣépè fún ẹni tó ń ṣògùn ẹni tó ń ṣe dán Al-Qur'ani ṣépè fún ẹni tí Al-Qur'ani wà lè tún ṣépè fún àwọn tó ń ṣògùn òun lẹnikẹ́ni tí bá ti ń da nǹkan ìwọ̀pọ̀ mọ́ra wọn tí bá ti ń lo ogun tọ́lọ́wọ́n bá ò fẹ́ kódà ó fi ṣògùn bá mo fi ṣògùn Ọlọ́run ó ṣépè fún kò bá lè fi ṣògùn Ọlọ́run ó ṣépè fún yóò sì bínú sí ẹni bẹ́ẹ̀ yóò sì bá wọ ẹni bẹ́ẹ̀ jà à ń bẹ Ọlọ́run bàtà kó ṣàlékún ìmọ̀nà fún wa kó lè ṣàlékún àgbọ́yé fún wa ìmọ̀ ló làdí ní o ọgbọ́n ògbé subhana rabbika